tún padà sílùú Ghana àtútù o ọpẹ́ ló yẹrù òtútù o gbogbo ọmọ Odùduwà pátápátá gbogbo Yorùbá Nation mo kí yín pátápátá ní tilé toko àtẹ̀yìntẹ̀wà ní diaspora pátápátá òtútù yáde mo kí gbogbo wa lọ́kọ̀ọ̀kan òtútù o Yorùbá Nation à ń ṣe é ṣe lọ́lá Ọlọ́run ọba mo ṣàdúrà ní lọ́lá Ọlọ́run ọba Ọlọ́run àgbà Yorùbá Nation fún wa òtútù o Ọlọ́run ayọ̀ wá lóko ẹrú gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ọba ayọ̀ wá lóko ẹrú bàbá wa Professor Banji Akitoye mi ẹ kú ọdún o bàbá mi Chief Sunday mi Ìgbòho ṣàwò májà sọ́lá owó bàbá dá mi ẹ kú ọdún o àṣìṣàmọ́dún òtútù mo kí yín pátá lọ́lá Ọlọ́run ọba Yorùbá Nation yá ṣe é ṣe lọ́lá Ọlọ́run ọba lọ́lá sátìrámọ́ ní ọba tó nílé ayé ikọ̀ o mo kí bàbá mi Yusuf Alhaji Àjíkòbí o èṣù ọmọ àjẹbùpá ẹkú ọdún o Alhaji mi ẹ mà kú yéèdùn o bàbá ọdún ìyá yàbò bàbá o mo kí bàbá mi Alhaji àṣekún o Alhaji Yẹmi àó mo kí bàbá mi Alhaji àṣekún o Alhaji mi Yẹmi òṣè o ẹ kú ọdún o bàbá ńlá ẹ mà kú yéèdùn o Alhaji mi ọdún ìyá yàbò bàbá Yorùbá Nation á ṣe é ṣe fún wa lọ́lá Ọlọ́run ọba ìláyé mo ní mo ra àwọ̀ ẹ̀bẹ̀ ṣẹlẹ́dùmarè ọba tó nílé ayé Ọlọ́run ọba tó nílé ayé adákẹ́dájọ́ àgbà Yorùbá Nation fún wa tutù o lọ́lá àwọn onílẹ̀ àgbà Yorùbá Nation fún wa ikọ̀ mo kí gbogbo ẹ̀yin mídíà mi pátápátá mo ní mo máa kí gbogbo ẹ̀yin mídíà pátápátá látòrí Ọláyọ̀mí mi Kóìkí látòkè dé sàlẹ̀ pátápátá débi tí mi ò lè dárúkọ wọn ikọ̀ ọdún ìyá yàbò.